Ẹ̀yin èèyàn lè ò lè ṣe ṣàlàáfíà ní ẹwà gbogbo lè ń kọ́. Gist tá a gbọ́ òun ni pé kábíyèsí wọ́n jáde nínú palace wọ́n abandon oúnjẹ tí wọ́n serve wọn pẹ̀lú àwọn olórí láti jẹ. Wọ́n ní wọ́n lọ sí Àkúrẹ́ láti lọ jẹ favourite food wọn lọ́dọ̀ Queen Naomi. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tí ẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi. Gbogbo lè ń kọ́ ṣé àlàáfíà ní ẹwà. Orúkọ mi ni Mashola, mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé à ń sọ Yorùbá lórí channel yìí fún àṣà àti ìṣe Yorùbá kó má bàa lè parun. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe subscribe o, so that a bá ti post any gist ẹ máa rí òkè lọ́la yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Gist tèmi wọ́n ní kábíyèsí fún àwọn olórí ní oṣù kan, àwọn tí wọn ò gbọ́ràn sí wọn lẹ́nu, tí wọn lọ́ra lé láti wà láàyè ara wọn. Kábíyèsí ní kó má bá wọn sọ̀rọ̀, àwọn ò ní bá wọn jẹun, àwọn ò ní bá wọn sọ̀rọ̀, àwọn ò ní bá wọn mu. Tó bá fẹ́ bá wọn sọ̀rọ̀ kan test àwọn. Ẹ̀yin èèyàn lé wọ́n ní gẹ́lẹ́ bí wọ́n ṣe set table, wọ́n ní bí kábíyèsí ṣe gba call nìyẹn lọ́dọ̀ olólùfẹ́ wọn Queen Naomi. Wọ́n ní bẹ́ẹ̀ ni kábíyèsí dìde allegedly bá ṣe gbọ́ ni wọ́n kó àwọn phones wọn náà ní Àkúrẹ́ yá. Bí a ṣe gbọ́ wọ́n ní kábíyèsí sọ fún àwọn olórí wípé oṣù kan léni o, àwọn ò ní jẹun ní inú àwo pẹ̀lú àwọn olórí tí wọn ò gbọ́ràn. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe subscribe o, so that a bá ti post any gist ẹ máa rí. Ẹ̀yin náà mọ̀ pé kábíyèsí sọ fún àwọn olórí kan lọ ra lé tí wọ́n yarí tí wọ́n ra lé. Tó jẹ́ pé Mariam àti olórí Rónkẹ́ ṣe ni wọ́n ń ṣe pé kò sẹ́ni tó lè mú àwọn nínú palace. Allegedly bí a ṣe gbọ́ wọ́n ní wọ́n set table, wọ́n láwọn olórí náà lọ supervise oúnjẹ. Wọ́n ní immediately bọ́dẹ̀ ṣe set table ní kábíyèsí receive phone call látọ̀dọ̀ olólùfẹ́ wọn Queen Naomi. Wọ́n dìde, wọ́n l'Àkúrẹ́ yá, wọ́n gba Àkúrẹ́ lọ. Wọ́n lọ jẹun ní Àkúrẹ́. Wọ́n ní Queen Naomi ti prepare favourite food kábíyèsí. Wọ́n láwọn olórí yóò find it so funny rárá. Wọ́n ní ṣe ni omi ń jábọ́ lójú wọn. Ẹ mọ̀ pé kábíyèsí sọ fún wọn pé oṣù kan léni àwọn ò ní bá wọn jẹun, àwọn ò ní bá wọn mu, àwọn ò ní bá wọn sọ̀rọ̀ nítorí pé wọn ò gbọ́ràn sí àwọn lẹ́nu. Nítorí pé àwọn sọ fún wọn wípé kí wọ́n wà láàyè ara wọn, kó wà ní inú ilé táwọn fún wọn nítorí pé wọ́n ní onífá ní wọn kò tọ̀nà fún gbogbo wọn láti jọba gbé. Wọ́n ní ṣùgbọ́n ìgbà tí kábíyèsí sọ ọ̀rọ̀ yìí, wọ́n láwọn olórí wọn ò fẹ́ gbà nítorí owú. Wọ́n jealous Queen Naomi. Wọ́n dẹ̀ mọ̀ pé ààyè Queen Naomi ààyè ọ̀tọ̀ ni. Wọ́n ní kábíyèsí dẹ̀ ti ní ẹni tó bá ti ṣe nǹkan táwọn fẹ́, òun làwọn máa fi ìfẹ́ hàn sí. Ẹ rántí pé few days ago ni kábíyèsí ra tí a rọba kà fún Dr. Elizabeth àti olórí Tèmítọ́pẹ́ kó tó di pé driver olórí Rónkẹ́ tó lọ fọ́ windshield mọ́tò yìí. Ẹ̀yin náà mọ gbogbo nǹkan tí kábíyèsí ń ṣe fún Dr. Elizabeth àti olórí Rónkẹ́ látìgbà tí àwọn méjèèjì tó ti ń support kábíyèsí, tó jẹ́ pé every time ni kábíyèsí náà ń show love sí wọn. So right now allegedly bá ṣe gbọ́ wọ́n ní kábíyèsí lọ sákúrẹ́, wọ́n lọ jẹun lákúrẹ́. Wọ́n ní inú àwọn olórí ò dùn, pé ṣe ni inú wọn bàjẹ́ pé nǹkan tí kábíyèsí ṣe yẹn kò yẹ kí kábíyèsí ṣe é nítorí pé àwọn ṣe wàhálà láti ṣe oúnjẹ yẹn ni, like supervising the food. Wípé kò yẹ kí kábíyèsí kó abandon oúnjẹ báyẹn kan lò. Wípé àwọn ò ní appreciate irú ìwà báyẹn lọ́wọ́ kábíyèsí. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ pé
àtìgbà tí kábíyèsí ti ní kí àwọn olórí lọ ralé tí wọ́n ralé, òun ni wàhálà àti ìjà ti wà nínú palace to the extent pé kábíyèsí gan tó sọ pé àwọn driver àwọn gan wọn gbogbo ibi tán bá fẹ́ lọ kí driver palace ó máa gbé wọn lọ bẹ̀ nítorí pé kábíyèsí ò trust wọn. Recently náà ni kábíyèsí sọ fún wọn wípé kí wọ́n divide dining àwọn tí wọ́n ralé sọ́tọ̀ kó máa dá jẹun, tí wọ́n fi ní Mariam ń sọ pé ṣebí òun fi ọmọ òun sílẹ̀ òun wá fẹ́ kábíyèsí inú palace ni, ipe kí ló dé tí kábíyèsí ò lè fi Tadéníkáwò sílẹ̀ kó wá fẹ́ àwọn náà káwọn náà bímọ tàwọn fún. Wọ́n ní kábíyèsí ní láyéláyé ẹ̀ kó má sọ̀rọ̀ báyẹn mọ́, ipa àwọn ò fẹ́ gbọ́rùn nǹkan báyẹn lẹ́nu ẹ̀ pé ṣá àwọn làwọn ní kó fọmọ ẹ̀ sílẹ̀, àbí tí ó bá mọ̀ pé òun fẹ́ lọ padà lọ sọ́dọ̀ ọmọ wọn kó máa lọ, àwọn yọ̀ǹda. Ẹ̀yìn èèyàn oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ o. So wọ́n ní bí kábíyèsí ṣàṣe lọ sákúrẹ́ nìyẹn tán lọ jẹ oúnjẹ alárìndòdò lọ́dọ̀ olólùfẹ́ wọn. Mo ní kí n mú update wá fún yín ni. Etí tẹ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ fi ń tẹ subscribe like oníkan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run. Òkè òkè lọ́lá yín á máa lọ. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel yìí. Ọlọ́run Elédùmarè á ràn gbogbo yín lọ́wọ́ o. Ní agbára Ọlọ́run ẹ̀ ní fi ọwọ́ gbé ọmọ sí o. Please share this video, like and subscribe. God bless you all.